kábíyèsí Olódùmarè, kábíyèsí Ifá, akí ogbó irúfẹ́ ta lọ Ọlọ́run káàkiri àgbáláyé, ìpojú tẹ́ fi wò ní fọ́, etí tẹ́ fi ń gbọ́ wa ò ní di. Mẹ́sẹ̀jì mi ò ní yóò lágbára díẹ̀. Lọ́nà wo ni mo ní yóò lágbára ni pé mo fẹ́ bẹ̀ gbogbo àwọn ọmọ Yorùbá, mo fẹ́ bẹ̀ wá, mo fẹ́ rọ̀ wá wípé ẹ jọ̀ọ́ ẹ jẹ́ á kúrò nínú ìgbèkùn, ẹ jẹ́ á kúrò nínú ìgbèkùn, inú ìgbèkùn tí wọ́n dè wá sí ẹ jẹ́ á kúrò ńbẹ̀. Ẹni tó jẹ́ kí n wá sí mẹ́sẹ̀jì gangan ni Ẹlẹ́yà TV. Ẹlẹ́yà TV ti máa ń bojú tẹ́lẹ̀, ṣùgbọ́n a dúpẹ́ lọ́wọ́ Olódùmarè ní báyìí Ẹlẹ́yà TV ó ti pààrọ̀ orúkọ rẹ̀ sí Fákànyìnsọ́lá, ó yìí ti sí ojúlẹ̀ kedere tí ó gbáyé ti rí. Láàkọ́ ọ̀rọ̀ mi yóò ọ̀kọ́ lọ sọ́dọ̀ Ẹlẹ́yà TV Fákànyìnsọ́lá gangan, màá lò lọ́gọ̀ ẹnu. Ọ̀rọ̀ mi lẹ́lẹ̀kejì yóò wá lọ sọ́dọ̀ gbogbo ẹ̀yẹ ọmọ Yorùbá pátá àtẹ̀yìn àfáà. Ẹlẹ́kẹta ọ̀dọ̀ ẹ̀yin ìyá wa tẹ́yìn náà ti wà ní irú ìgbèkùn yìí, tí wọ́n ti parọ́ fún yín pé tẹ́ bá ṣetán àti kúrò ní ìgbèkùn yìí nǹkan báyìí ní ó ṣẹlẹ̀ sí yín, báyìí ní ó ṣẹlẹ̀ sí yín. Mo á fẹ́ kẹ́ fi ti Ẹlẹ́yà TV Fákànyìnsọ́lá, mo fẹ́ kẹ́ fi ṣàríkọ́gbọ́n. Láàkọ́ kí n bẹ̀rẹ̀ ọ̀rọ̀ mi láti mo ní máa bẹ̀rẹ̀. Ẹlẹ́yà TV Fákànyìnsọ́lá, mo kí yín o, mo kí yín o, mo lù lọ́gọ̀ ẹnu torí pé ó nira fún èèyàn ní tẹ́ ẹ ṣeun, èmi ò rẹ́ni tó ṣe rí. Ó nira fún èèyàn kéèyàn dé èèyàn àkọ́kọ́ tí ọ̀kọ́ sí ẹ̀yàn kan rí, kébé ẹni tó ṣe rí ó sí, ṣùgbọ́n pọ̀lọpọ̀ àwọn tí ń ṣe tó ṣe rí wọ́n daṣọ bò ayé ò gbọ́. Torí ẹwà àtijọ́ tí Islam ti dé, tí wọ́n ti gbé àwọn ìyá wa mọ́ra wípé àfà ọkọ ò ní bojú, òun mọ̀ sí jùlẹ̀ káàkiri, yóò mọ fóbìnrin kí, yóò mẹ́kù, yóò dàbúyàwó ẹ̀ lórí nínú ilé. Ọkọ ò ní bojú o, tó ara mú kìnní ó bò lójú, yóò filẹ̀. Ara àwọn àlébù tó wà ní ìbòrí lójú ni pé ó ti fún ìyàwó téèyàn bò lójú, èyàn ti fún ní òdiwọ̀n iṣẹ́ tó lè ṣe, èyàn ti fún ní gbèdéke, ó ti ní irú iṣẹ́ tó lè ṣe, ó ti limited iṣẹ́ tóbìnrin téèyàn bò lójú lè ṣe. Ìkejì gẹ́gẹ́ ni wípé gẹ́gẹ́ bí Fákànyìnsọ́lá ti sọ lára àwọn ìdí tó yẹ kóun lọ sí ojú ní pé ǹjẹ́ gbogbo àwọn tó ń bò lójú ǹjẹ́ tí wọ́n gbé ooru inú aṣọ dúdú, nature aṣọ dúdú gan, nature rẹ̀ ni pé ó mọ̀ ọmọ òru kátó alẹ́ tí wọ́n wá fún ní aṣọ dúdú tó kèkì tilẹ̀ tó wá tún ta nǹkan bojú tàbomú nínú ooru. Torí ara tí Fákànyìnsọ́lá Ẹlẹ́yà TV sọ ni pé tí òun ò gbé, òun sì wá ń pámọ́ra látijọ́ yìí. Ẹ wá dúró Ẹlẹ́yà tí wọ́n ti táwọn àáfàá ti fi ìfẹ́ ẹnu wọn tí wọ́n ti fi hàn léèmọ̀ tán ti padà nù. Tẹ́ bá pa àwọn ọmọ ọlọ́mọ tán ẹ fà máa pàdé alhamdulilayi iná ìláyé wà iná ilé ìràjíhùn. Ọ̀dọ̀ ẹ̀ láti wá, ọ̀dọ̀ ẹ̀ láyà padà sí lẹ́ẹ̀fi gbẹ̀yìn ẹ̀ǹtẹ́ ẹ bá fi ìfẹ́ tinú yín, ìwọra tinú yín ní tí ò nítumọ̀ tẹ́ ẹ fi pa. Nípasẹ̀ díẹ̀ lẹ́yìn mo lu Ẹlẹ́yà TV, mo lu lọ́gbọ̀ ẹnu gan pé ní tẹ́ ẹ ṣe yìí kò sí tí ò ṣẹlẹ̀ rí, ṣùgbọ́n kò wọ́pọ̀ nínú ẹni tí ó ṣe nǹkan tí ó ṣe hàn. Àmọ̀yé àwọn Ẹlẹ́yà tán tí wọ́n ti bínú lọ gbé ẹ̀kú lẹ̀ nígbà tí àáfàá ò ṣe ojúṣe rẹ̀ tó yẹ kó ṣe, táyé pé wọ́n sì fi àáfàá lẹ̀ gan tán padà síjú. Ṣùgbọ́n wọ́n èé sọ jáde, even tó wá fẹ́ sọ gan àwọn àáfàá ò ti dẹ́rùbà wípé tó wá fi lè sọ jáde pé o síjú, o lè dọ̀bọ́ o lè da àyà o lè dẹ́kú o. Ẹ wá dúró àwọn tí wọ́n ti sọ bẹ́ẹ̀ fún tán ti fi dẹ́rùbà. Èyí ni tí mo fi lu Ẹlẹ́yà TV Fákànyìnsọ́lá lógo ẹnu pé ọmọ obìnrin tó lọ́kàn ni, tó lè pinnu pé kíní yìí òun ó ṣe, nǹkan kan ò sì ní sí òun ó sì ṣe. Wọ́n á pe gbogbo ẹ̀yin Ẹlẹ́yà yòókù tẹ́ ẹ ti wà ní ìgbèkùn, tí ẹ ti rí Fákànyìnsọ́lá nìsín nígbà ò síjú kí ló ṣe. Ẹ wo ẹwà tí wọ́n bò pamọ́ mọ́ láà pé síjú nìsín, ẹ wà wo iye àwọn aláàánú bí wọ́n ṣe dìde sí.
tí wọ́n ti mú òrojú rẹ ǹjẹ́ lè ṣàánú rẹ gan. Gbogbo àwọn ọmọbìnrin wa tó yẹ kí wọ́n ti lè ràn wọ́n lọ́wọ́ ẹ ti da ẹ̀kú bó wọ́n lórí nínú ilé. Ẹ jẹ́ wọn ní òmìnira. Ọlọ́run dá wa sílé ayé ó fún wa lómìnira, ọmọ èèyàn sì tún lọ gbé ìnira lé wa lọ́wọ́. Wọ́n tún fún òmìnira ọkọ kéèyàn bá ti wá fẹ́ ọkọ tó ayé àfà tó àti àdẹ ẹ̀kú bóyá lórí yóò wà fún òmìnira èèyàn ní gbèdéke ibi tí òmìnira ibi téèyàn lè lòmìnira ń dé, yóò límìtì òmìnira téèyàn ní. Mo ṣèyún láti fi kí Ẹlẹ́yà TV wípé ẹkú iṣẹ́ ẹkú fọmọnìyàn ṣe, ìfúra ó dùn tí yín, rúmọlẹ̀ ó dùn tí yín, Ọlọ́run Olódùmarè ó dùn tí yín. Ẹni jẹ̀bi bọ̀, ẹni jẹ̀bi kẹ́yìn tẹ́ ṣe yìí, ẹni jẹ̀bi, kò sẹ́bi fọmọ rúmọlẹ̀ ààrẹ ń tiwa. Lẹ́yìn tẹ́ wá síjú yìí, ẹ síjú ẹ bọ́nú owó ni, ẹ bọ́nú ọlá ni, ẹ bọ́nú àlàáfíà tí ṣe bálẹ̀ ọ̀rọ̀ ni. Èyí nípa ti yín. Ìkejì ni ẹ̀yin àfáà yẹn mo fẹ́ challenge o. Torí kò sí bá ti pèrè ajá táà ní pèrè kòkó tá a fi ṣe. Mo wá pèrè ẹ̀yin àfáà ẹ̀ súnmọ́ bí, mo pèrè Muhammadu náà ká pé kí n kó náà súnmọ́ bí àní Muhammad. Àfáà tó bá sì wà sọ pé rọ́ọ̀dì tí mo pa ẹ̀ kó náà lọ ṣe fídíò kó wá mú àdíìtì àti Kùránì tó sọ̀rọ̀ ẹ̀há kó wá mú jáde. Ohun tí wọ́n á sọ yìí kó wá takò. Àbòsí ló bẹ̀rẹ̀ ìyá kẹ́yìn àfọmọ̀ gbọ́ mo fẹ́ kẹta kó ní ẹ̀yà yíyá àbòsí ló bẹ̀rẹ̀ rẹ̀. Ayé àfà ẹ lọ mú ibi tí Kùránì ti sọ̀rọ̀ first wife tí Muhammad fẹ́ tó gbọ́ bá 20 years lọ́wọ́ Muhammad, ìyálà ayé Kàdíjà. Ẹ lọ wá ibi tí Kùránì ti fi díẹ̀ múlẹ̀ ibi Kàdíjà ó bojú wá. Ẹ lọ wá ibi tí Muhammad tí Kùránì ti fi díẹ̀ múlẹ̀ pé Muhammad á Kàdíjà ẹ mú wá. Ẹ lọ wá ibi tí Muhammad tí Kùránì ti fi díẹ̀ múlẹ̀ àtàdí ẹ lọ mú wá. Ìyàwó rẹ̀ kékeré tó nífẹ̀ẹ́ jù Aisha, ẹ lọ wá ibi tí Kùránì tó ti fi díẹ̀ múlẹ̀ àtàdí ti pé Aisha náà ó bojú wá. Kò sí kí wá ló dé tẹ́yìn wá ń jọ àwọn ọmọ tí yín sínú ìgbèkùn. Àbòsí ló bá ìbò ẹkùn dé o, àbòsí ló bá dé o. Kí sí làbòsí ọ̀hún? Muhammadu gba ọmọ kan tọ́, wọ́n pè Zayid. Ọgbà àlùmọ̀kọ́rọ́ ète pé Muhammad láìkó obìnrin ni Muhammad fi gba Kàdíjà ẹgbẹ́ tó fi gba Zainab lọ́wọ́ Zayid. Ọ̀rọ̀ yẹn wá ti dá kan wá ti dá wíkẹ́dùdó sílẹ̀ láàrin àwọn mùsùlùmí pé ó ń ṣe ọlọ́mọ gbàyàwó ọmọ rẹ̀, ó ń ṣe ọlọ́mọ gbàyàwó ọmọ rẹ̀, ọmọ gbàyàwó ọmọ rẹ̀ lọ́mọ tó ṣèyàwó fún ọmọ gbàyàwó ọmọ rẹ̀. Muhammad sọ pé Allah ló kọ́ máa dùn kún gbàyàwó ọmọ òun Zayid. Nígbà tí wọ́n gbàyàwó ọmọ rẹ̀ gbà tó ti wájú pé ó ti dárúkọ ìró sílẹ̀ tí gbogbo àwọn èèyàn tí wọ́n ń sọ̀rọ̀ lórí ẹ̀ lọ́tún tán sọ̀rọ̀ lórí ẹ̀ lósì ló wá fà á ló fi wá da ẹkú yẹn ló fi dábo Zainab lójú. Láàfin mọ́ jẹ́ kí àwọn èèyàn mọ́ rí ojú rẹ̀ pé torí ó ti ń dojú tì fún Muhammad ó dẹ̀ ti ń dojú tì fún Zainab náà. Ibi tẹ́kùn ti bẹ̀rẹ̀ nù. So mùsùlùmí wá fẹ́ ṣe gbogbo ìwà ànábì ó lè fi bèrè pé ìyàwó rẹ̀ tó kọ́ fẹ́ sóbò lójú kẹlẹ̀ mọ́ àdìtì rẹ̀ wá Aisha sóbò lójú ẹni tẹ́ pé láàrin àwọn ìyàwó rẹ̀ nígbà tó fẹ́ Zainab tán lọ́wọ́ sẹ́yìn torí sí pé ẹja mọ̀ bò wọ́n lójú ó wá sọ di àṣà ó sọ dẹ̀sẹ̀ fáwọn yòókù bá yòókù náà báwọn náà ṣe bẹ̀rẹ̀ nìyẹn bọ́n ṣe sọ́dà sànú àwọn náà wọ́n wò pé ẹjí wọn bò lójú ẹjá bò lójú ẹjá ti kíníkan kìnìkan nígbà tí wọ́n bèèrè ọmọ Muhammad ikú ìdí kírísì tó fi bò lójú ó wá sọ fún wọn pé ṣé ẹ mọ̀ pé tí obìnrin gan gbogbo ara wọn ìhòòhò ní voice wọn gan ìhòòhò ní kíníkan wọn gan ìhòòhò ní
ẹsẹ̀ wọn ẹ gbúdọ̀ rí. Ó wá kó ìdẹ̀rùbà síbẹ̀ fún wọn. Ṣùgbọ́n ẹ̀kọ́ ẹ̀tẹ́yìn wa gbọ́n mẹ́rin pé kí ló dé tó fi á first wife ẹ? Ó sá ti gba Islam nígbà tó fẹ́ first wife ẹ. Kí ló tó wá? Ṣé òye ò tí wá sí lórí ìgbà yẹn ni? Ṣùgbọ́n bí wà bàjẹ́ bó ṣe ń pọ̀ sí lòfin ń pọ̀ sí. Wọ́n ti wá fi ìdẹ̀rùbà síbẹ̀ fáwọn ìyá ti wa, fáwọn ọmọ wa, wípé dandan ni o, ẹ gbọ́dọ̀ bò lójú o, ìwọ bò lójú. Òfin tó ní kí wò bóyàwó lójú kò bò ọ lójú, kò bò àfà lójú, ṣùgbọ́n lè bóyàwó rẹ̀ lójú. Tó wá tó fẹ́ kejì tún bò lójú, fẹ́ kẹta tún bò lójú, fẹ́ kẹrin tún bò lójú. Òfin ó wá bá ìṣẹ́múlẹ̀. Òfin kéèyàn mọ́ bobi lójú, ìṣẹ́ ló dùn practice ẹ̀ jù. Olówó mélòó mùsùlùmí ní bóyàwó wọn lójú? Èyí nípa tẹ̀yìn afá pé mo challenge yín, ẹ lọ wá bí tí first wife Mohammed tó ti bójú wá. Irọ́ ní jẹ́bẹ̀. Ìfẹ́kúfẹ́, ìwàkiwà, òbò tẹ́ ẹ fẹ́ dó ló fa ògbélé. Ẹ̀yin fẹ́ mọ́ ṣe sìnà, ẹ fẹ́ mọ́ ṣàgbèrè, kẹ́ mọ́ tí okó bọ̀ ìdí àwọn ọmọ kiri ń ta, ẹ sì fẹ́ tó kó bọ̀ di ìyàwó yín. Ọ̀rọ̀ mi ẹlẹ́kẹta bí tọ́rọ̀ mi yà lọ rèé. Gbogbo ẹ̀yin ìyá wa, ẹ̀gbọ́n wa tí wọ́n dákú níbò lórí, mo fẹ́ kẹ́ fi ti Ẹlẹ́yà TV Fákẹ́yìnsọ́lá, mo fẹ́ kẹ́ fi sẹ̀kọ̀ kọ́, mo fẹ́ kẹ́ fi sẹ̀kọ̀ kọ́. Kò sí nǹkan kan tí ń jẹ́ pé tó bá sójú òrùn wọ̀, tí ó bá sójú ayé yìí ó bàjẹ́ ni, ayé láàṣì á tó sọ̀nù. Ṣé Muhammed fúnra rẹ̀ tó kú rí tó wá dọ́run, tó wá gbọ́ tán ṣe ń bẹ̀, tó wá padà wá sọ fẹ́yìn tẹ́yìn fi mọ̀ pé tẹ́yìn ò bá ti bojú o, tẹ́yìn bá ti bojú o, ọ̀run lẹ́ ń lọ. Wọ́n kàn fi fi sínú gbèkùn ni. Gbọ́dọ̀ tó bàrẹ̀ bá kẹ́ ẹ bojú láti ẹ̀sẹ̀ pálá olùdá yín, tálà bá kẹ́ ẹ bojú, kí tálà ò bòyí lójú láti ọ̀run, kí ó sì bòyí lójú láti ọ̀run. Àbí kálà ò sọ́dọ̀fin pé ìjọ tẹ bá ti márí o, automatic bojú, kó kẹ́ mọ̀ bòyí lójú. Nígbà ẹ̀yin ìyá wa, ẹ̀yin àǹtí wa, nígbà Ọlọ́run Olódùmarè ò sọ yín sínú gbèkùn látọ̀run, tọkọ yín wá sọ yín sínú gbèkùn. Bí ẹ bá ti bojú, aláàánú ó sà fún. Torí àwọn èèyàn kì í fẹ́ bẹ́ẹ̀ tó bojú sọ̀rọ̀, kí ní fẹ́ bá sọ. Irú ẹlòmíì bá di wọn lọ́kàn láì mú ìfẹ́ ní sùnmọ́ wọn, torí ìgbàgbọ́ ogun àwọn èèyàn ni pé ẹ bá ti bojú tó borí mú mọ̀rùn. Wọ́n sì mọ̀rùn tóòtọ́, orúbú lábẹ́kù, ọ̀pọ̀lọpọ̀ wọn mọ̀rùn, àwọn ìwọ̀n kèjé múra láàánú. Ẹlẹ́ẹ̀kejì ni pé ó máa ń jẹ́ wọ́n sọ́bùn, kò ró èso rí bojú tó ní sọ́bùn. Mo tún sọ èèyàn wáyé mùsùlùmí tó wá fẹ́ laríbàgà ó laríbàgà. Ẹ̀yin ìyá wa, ẹ̀yin àǹtí wa, ẹ̀yin àbúrò wa tó ń bọ̀ lẹ́yìn lèmi bá wí. Tẹ́ ti wà ní gbèkùn yìí, àtẹ́tẹ́ sí ní gbèkùn, ẹni tó ti wà ní gbèkùn, tẹ́ ti wà ní gbèkùn, mo fún yín nímọ̀ràn tí ó tu yín lẹ̀. Ó máa ń jẹ́ kéèyàn sọ́bùn. Aṣọ dúdú bó dọ̀tí bí ó dọ̀tí, ẹ̀mí ò ló mọ̀. Ẹlòmí aṣọ dúdú náà ni kò ní wá sábẹ́ rẹ̀. Aṣọ dúdú náà ni kò ní wá sábẹ́ rẹ̀. Lápátábà lájì wọ́wọ́ tí wọ́n pè lékejì, kò wọ́ pátá sábẹ́ aṣọ, kò wọ́ kọ́mú, ó ṣàyẹ́dẹ̀ fún orí wíì. Àbàtì àlàpà, pàǹpàlà, fanfàlà, bálapàlàpàlà ìlú apàlà. Ọ̀rọ̀ tí wọ́n kàn sí. Ó fọ́ ìyọ̀wọ́ mẹ́rin inú kan rọ̀ yàrá láti gbọ́ ọ̀gá láti ìtàwà ìwọ́n kìí sàdídàbò ara gbìí. Níjọ́ mo rẹ́sìn ìkanu wọn, onílé kọjú sí mi kọjú sí ọ. Ẹ̀ẹ̀nìmí nílẹ̀ kàn, ìwọ́kọ́ nílẹ̀ kàn, èmi nílẹ̀ kàn, ìwọ́kọ́ nílẹ̀ kàn. Bílẹ̀ àti bí sọ̀rọ̀, bí ìbẹ̀rẹ̀ sí ní gbé obìnrin sí pẹ̀lú. Tóbìnrin súnmọ́ báyìí, tó súnmọ́ lẹ́yà báyìí, ó fa gbogbo ẹ̀ báyìí wọ́jọ́rọ̀ ní.
àwọn ọkùnrin tó fẹ́ lájà tó fẹ́ ṣe kíní kan ó kálukú kájú bẹ̀ ni pé ẹlẹ́yà àsopọ̀ tó yìí àwọn obìnrin wa mú gbogbo ẹ̀kún náà ro mọ́ lára náà fi sọ́gbọ́n tì í wọnú yàrá àfa ní ìwọ̀n kankan ó fààyè gbọ̀bùn pọ̀ ẹ̀yin ìyá àwọ̀ ẹ̀yin àtiwọ̀ ẹ̀yin àbúrò wa tẹ́yìn náà bó lẹ́yìn gbogbo ẹgbẹ́ ẹ̀yin wọ́n mọ kàtíkè wọ́n mọ sojú mẹ́rẹ́ wọ́n mọ dirun tó rẹwà ẹnìkan gbogbo ẹwà ti ara tiẹ̀ ẹnìkan wà fẹ́ sínú ìgbèkùn yóò wà tí ọ̀gbọ́n mọ́tòlẹ̀ pa gbogbo ẹwà ara tiẹ̀ yóò wà dòbú òun ò lè bójú tiẹ̀ òun ò lè jójú tiẹ̀ dànù kó ní ọmọ obìnrin kan mọ́ ṣùgbọ́n sínú ìgbèkùn kọkùnrin yẹn kọ́ mọ̀ lójú tiẹ̀ mọ́ òsì darapọ̀ mọ́ Islam ní o òsì pro plus Islam Pro Max versus òsì tẹ́ ẹ bá fẹ́ mọ̀ pé òsì ló fà á alimuskinu Bilal nílọrin Farouk Okijipa òun àti ọmọ rẹ̀ àtọmẹ́mí àlọrin fẹ́ra wọn sáà mọ̀tá pẹ̀lú òkè wọ́n ti lọ kàwé àtẹ́mí àlọrin àti Farouk Okijipa wọn ò ṣe ní kọ́ ọmọ wọn obìnrin wọn ò ṣe ní kó dẹ̀kú borí òfin Islam ìmúlówó ẹ̀yin ìyá ìyá ìjàrá yín ẹkú làbẹ́ ẹkú wìrì òfin Islam kò mú yàwó lówó ṣùgbọ́n lè mú yàwó ẹni tí ò ní kankan ọkọ rí òun jẹjẹ ó tún fi wọnú gbèkùn ọkọ rẹ̀ gẹ tí wọ́n ń bọ́ wèrè náà bá já ọkọ rẹ̀ wọ́n bò gan òun náà fẹ́ bá já ajá sì jẹun jẹyàn lọ. mo bí àsìkò gbàgbọ́ ẹ̀yin obìnrin wa ìyá wa tẹ́ ti wà ní gbèkùn ẹ sí ẹ̀kúkú olórí kẹ́ẹ̀rá láàánú káwọn ò bá yín ṣe kẹ́ẹ̀ báwọn èèyàn ṣe gbé lọ́nà rẹ́lá tó ti bẹ̀ gbé ẹni tí ó rìn lọ́wọ́ pàdé yín gbé lọ́nà ti bẹ̀ gbá láàánú pàdé yín ẹwọlé àti ìfẹ́ òun fákẹ́ sí lábúṣe rẹwà ǹjẹ́ ilé mọ̀kúnmí ilẹ̀ wà tó bá wọn àwọn àmọ́ fi ohun dẹ̀yìn mọ́lẹ̀ pé súnà ni tẹ́yìn báyé súnà bàbá ti dé àlùjẹ́ náà aláwọ̀ sanyí lẹ́sàn ẹgbẹ̀rún kí àṣẹwò aláwọ̀ sẹ́yìn obìnrin ẹ̀yí yá wa wọ́n ní aláwọ̀ fi yín ṣe ìyálé gbogbo ìyàwó tí ọkọ yín ti fẹ́ aláwọ̀ tó wá fi yín ṣe ìyálé lẹ́yìn tẹ́ ẹ̀fọ́rogún láyé aláwọ̀ fẹ́ lọ kó orogún tì yín lọ́rùn ẹ̀yin obìnrin poverty at Islam 5 and 6 ọkọ yín òsì ti ràn ó fẹ́ kó sí tiẹ̀ ó ti fẹ́ kó ràn ìyàwó ó ti dẹ̀kú borí olójúṣẹ́ tó lè ṣe wọ́n gbẹ̀lẹ́ yàn báńkì kó wá mọ́ ṣiṣẹ́ àbí ẹ̀rí ilé iṣẹ́ wo náà ti lè gba èèyàn pẹ̀lẹ́kùn lórí táìpù LMD ìwọ mánéjà tó lè employ èèyàn pẹ̀lẹ́kùn lórí tó rò rádẹ̀ títí ẹniyẹn àsìkò rèé ọdún èyí tí yàtọ̀ sọdún ìtaná ìgbà tòní tí àgbàsígbọ́ ó ti yàtọ̀ sígbà àtàná ìgbà àtàná ni wọ́n ń parọ́ fún yín ní ó skópù yí lẹ́nu wọ́n ń dùn ìgbà tòní ẹ̀ṣẹ́ fùfú olórí àsìlẹ̀ ládùbáwá ẹ̀ṣẹ́ fùfú olórí ẹ̀ṣẹ́ àgọ̀ fún olórí ẹ fúnra yín lódùn mìíràn Ọlọ́run ò sọ ní kankan sínú ìgbèkùn látọ̀run ẹ̀yin fúnra yín náà sọ́ra nínú ìgbèkùn táyé pé tóòtọ́ ó ní tí mọ́ ṣe ní Ifákẹ́yìn Sọ́lánù ọmọ tó rẹwà sí nǹkan kan ṣe ẹ̀yin ẹlẹ́yà ẹ sí ẹ̀kúkú lórí kẹ́ ẹ lọ wá ṣẹ́ṣe bẹ́ẹ̀ bá sí kó lórí iṣẹ́ òwe tẹnu ayé yín o ẹjẹ́ adójú ti sẹ́ ẹjẹ́ adójú tó fò àwọn ilé àti wá di ẹ̀tí òbò lójú torí kó wọ́n bá ṣẹ̀ṣẹ̀kúṣe kó wọ́n bá ṣe ránù kó wọ́n bá dókó ó sì wà ń fi ẹ̀kú náà ó sì wà lọ́ fi ń dókó ń bì kan ẹnìkan náà sì wà ń dẹ̀kún borí wọ́n sì wà yóò dẹ̀kún borí bí obìnrin yóò sì wọ yàrá àfà yóò sì lọ mọ́ gba ẹlẹ́à
yóò lọ máa gbá mọ́ bẹ́ẹ̀. kí ló sì fà á? ọmọ tó ti dẹ̀kú bò lórí olójú iṣẹ́ tó lè ṣe lóbi tó lè gbà síṣẹ́. ẹ̀kú ìmọ̀ mú pọ́fàtì wáyé obìnrin ni àtẹ̀wò yẹn ó mọ̀ múṣẹ̀ wáyé obìnrin ni ó ti wá múṣẹ̀ wáyé rẹ̀. ọmọ tó wà fẹ́ kí bí ẹnìkan àbẹ̀yìn méjì rẹ̀ kó wọn bá sùn gbogbo ayé tí wọ́n ń bá sùn nínú kọ̀rọ̀ yàrá rẹ̀ náà tí wọ́n tó ti ń bá sùn. káwọn kò ti bá sùn tán yóò tó da ẹ̀kú dábòlà gbàgàlà mìíràn pátá mìíràn wọkọ́ mú mìíràn múra gbádìmọ̀ ẹ lòdì ẹnìyàn kò mọ̀. ẹ̀yin obìnrin ẹ̀yin ìyá yìí ẹ wá lọ gbogbo àwọn obìnrin tó wà káàkiri àgbàlá ayé àwọn tí ò fura wọn sínú ìgbèkùn ẹwúrú ìgbésí ayé tó ń gbé sínú ìgbésí ayé wọn ò wù ẹ̀yin ni tí kò wù ẹ̀yin kẹ́yìn olómìnira ni. Ọlọ́run sọ yín sínú ìgbèkùn ẹ̀yin ìyá yìí ọkọ yín sì sọ yín nínú ìgbèkùn. Ọlọ́run sọ yín nínú ìgbèkùn ọkọ yín ti nira látayé ẹ wá fẹ́ fi ìnira láyé tí yín kẹ́lẹ̀ bá lọ jèrè lọ́run. Allah ò lè jẹ́ jèrè tí yín láyé kẹ́ ẹ mọ́ fi ìnira lò gbà ṣùgbọ́n ẹ wá fi ìnira lò gbà ẹ wá lọ jèrè lọ́run. Ta ló dọ́run rí? Muhammadu fúnra rẹ̀ ò dọ́run rí. Mo gbọ́ tí àáfà kan sọ pé òun kú òun dọ́nà ọ̀run ààrẹ kò play ní kò sẹ́ni tó lọ ọ̀run tó padà rí tó wá fún wa lábọ̀. Áfíríkà náà ti wá fi náà dẹ́rùbà wá. Ẹ lè fi náà dẹ́rùbà ọmọ India láíláí torí àtòjú ayé ọmọ India ni bàbá rẹ̀ ti kú ló ti kóná sí bàbá rẹ̀ ló ti dáná sun ló ti lọ gbérú ẹ̀ pamọ́ nínú ilé. Ta ló fi lè ṣe wá láfíríkà? Iná yóò bá ẹ dìde ẹ̀yin ọmọ yóò bá ẹ dìde. Àwọn ọmọ tètè tán kó ẹrù orí tán kó lọ́wọ́ ní ìgbèrè orí tán parọ́ fẹ́yìn ìyá wa yìí ẹ̀yin náà wọ́n kò yín jọ wọ́n àmọ́ abẹ́síkẹ́lẹ̀ yín lọ ẹ̀yin náà mọ̀ sí Allahu Akbar lórí kíni irọ́ ni láì jẹ́ wa ti ṣe sáà kúṣe kankan ṣe wá ni Ìfákànyìn Ṣọlá nù ó ti dolómìnira. Ẹ̀yin ọmọ Yorùbá ọmọ ọkọ níyẹn dolómìnira. Ẹ mọ̀ jẹ́ nìkan tí òórùn jẹjẹ tí ó san lọ tí ó lọ jáde tí ó rìn lọ bí orí tán gbáǹgì. Ẹ mọ̀ jẹ́ mú fi inú gbèpọ̀ ẹ̀yin ìyá wa ẹ̀yin àǹtí wa. Èmi kan sọ̀rọ̀ yìí gẹ́gẹ́ bí ìyànjú fún ẹ̀yin ọmọbìnrin Yorùbá tẹ́ wà ní Islam wípé ibi tí wọ́n fi yín sí wọn inú ibi tí wọ́n fi yín rámọ́ sí wọn tẹ́ ẹ̀ bá ronú bẹ́ẹ̀ ṣe bọ́nú gbèkùn ẹ mọ̀ jìyà lọ́tẹ̀ ìfikú láyé ni o. Sáàfà tó fìyà jẹ ọ́ láyé tí wọ́n á lọ fi ọ́ ṣe ìyálé gbogbo ìyàwó rẹ̀ lóde ọ̀run kí láà sọ̀ráǹsì kí láà rí dájú pé kò tó ní fìyà jẹ lóde ọ̀run náà ẹni tí ò fi owó mọ̀ tí ò kí ọ láyé tí ó lè kí ọ lọ́run. Àwọn dèdèrè mú lálá òjò mọ́ kẹ́ wọn láyé wá lọ sáwọn kẹ́ lọ́run. Ó jẹ kẹ́yìn láyé ìwọ ẹlẹ́yà ó sì rí kẹ́ ọkọ rẹ̀ gan ọ̀rá yọ̀. Ẹ wo ọ̀rọ̀ ọ̀pẹ́ mọ́ kámẹ́lá ni mo dúpẹ́ gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ wa gbogbo ẹ̀yin ọmọkọ Yorùbá ojú òní tì yín mo ṣe làbọ̀rọ̀ ẹ̀ làbọ̀yẹ̀ làbọ̀yẹ̀. Kábíyèsí Olódùmarè kábíyèsí Ifá ìlú Ìjẹ̀bú láwà níléeṣẹ́ Remix tí wọ́n ní pé òun ìbílẹ̀ ẹ̀kọ́ tí wọ́n ti ń gbọ́ sáà ní tẹ̀kọ́ tó ti sọ di ìtẹ̀ ìgbò wọn ló kóró wọn ní gbogbo ẹ̀. Ṣùgbọ́n tó ṣe àdábẹ́nu pé ìwọ̀n bọ̀ ògùn làwà ní lórí atẹ́gùn asọ́kù pọ̀ tó tún wọjú ẹ̀yin ìyá wa ẹ dákun àwọn ògùn wọlé ní tí ẹni sọ fún gbogbo àwọn èèyàn tẹ́sí gbogbo àwọn tí ó ń wọlé. Ẹ ṣé àdúpẹ́ ẹ káàárọ̀ ẹ káàsán gbogbo tẹ́ bá ti ń gbọ́ wa o. Orúkọ tèmi ni Ọmọ́wùmí láti iléeṣẹ́ Remix Reshape Apps. Níléeṣẹ́ wa dẹ̀rẹ́ oògùn oríṣiríṣi òun là ń ṣe oògùn tó ń ṣara lóore oògùn tó ń ṣiṣẹ́ fún àní tó ń ṣiṣẹ́ fún ẹni tó bá ní ìfúnpá gíga which is called BP àní tó ń ṣiṣẹ́ fún arthritis ẹni tó bá ní àwọ̀pá ara àrọ́pá ẹsẹ̀ bí ẹni tára ń dùn egungun ara ń dùn àdẹ̀ní tó ń ṣiṣẹ́ fún diabetes èyí tá à ń pè ní ìtọ̀ ṣúgà tó oògùn wa lọ lọ́lọ́pọ̀ ìjọ̀kan òkè eléyìí tó ń ṣiṣẹ́ fún ìtọ̀ ṣúgà tí a gbé jáde láti iléeṣẹ́ Remix Reshape Apps à ń porúkọ ẹ̀ ní ren diabetes a ní ní powder àdẹ̀ní ní capsule. Eléyìí mú lọ́tún polówó àtọ́pẹ̀ ní awogbarun mo ti lè náà rí bàbá wa kò ní ti awogbarun yìí. Èmi ni Ayọ̀délé Yusuf láti iléeṣẹ́ Remix. Awogbarun pẹ́ ṣe pé awogbarun ó ṣiṣẹ́ fún gbogbo nǹkan tó ti sápamọ́ sí àgọ́ ara ló bá parí. Ẹ ṣe àdúgbò ẹ mo ní kó tẹ̀lé ká sọ látàárọ̀ mo ti ẹ̀ bẹ́ mi èyí tó bẹ́ mi ni ìta tó ti máa ti mú mi wọlé tí lè fi. Ṣé ti bẹ̀rẹ̀ ìbẹ̀rẹ̀ lẹ́ sọ ìyẹn wà nílẹ̀ tó bá rí pé òun lélẹ̀ Man Booster Pro òun là ń pè in form of kit ló bá wá ó wà lólómi ó dẹ̀ wà lóní tiẹ̀ wò lómi lórí ṣòwò ló wà. Ló wà lólómi tó tún wà lórí ẹ̀.
no kì í ṣe gbogbo ẹ̀ tó bá ta bá ti pè ní kit a máa ṣe lólómi ara rẹ̀ máa ṣe ní oníyọ̀fun a dẹ̀ máa ṣe ní oní capsule náà àwọn kan wà tẹ́ pé capsule nìkan ni tí ò ń ṣe olómi yẹn náà bí àwọn bíi bp àwọn bíi diabetes bọ́n eléyìí ọmọ iṣẹ́ eléyìí sà tẹ́ ìwọ̀n tẹ́ bá gbé yẹ̀wò lásán tẹ́ bá máa mú lásán báyìí àwọn obìnrin yẹn gan ó máa fẹ́ kú ni wọ́n fẹ́ kú lálẹ́ ìyẹ̀wò lẹ́ wá ṣe àjíkẹ́gbẹ́ yẹ̀wò ní kẹ́gbẹ́ yẹ̀wò. òjò tiẹ̀ tún ní ògùn mi táyé pé ní ẹ máa fẹ́ kú bí ìkankan látara obì àbí ẹ̀ka láti fi kan táyé pé òun náà lè yanjú ẹ̀ òjò wà láàrin ògùn tẹ́ kúlẹ̀. òun náà ni ṣe wá dúpẹ́ òun gbogbo lélẹ̀ òun gbogbo ọlọ́pẹ̀ ní EP7 natural antibiotics liquid antibiotics fún àwọn tó ní infection àwọn tó ní kòkòrò ìbájọṣepọ̀ àwọn tó ní gonorrhea tó yẹ pé nígbà tí wọ́n bá tọ̀ báyìí ẹ̀jẹ̀ ni àwọn tó yẹ pé nígbà tí wọ́n bá yúnra tí yọ́ bá ti ní àjọṣepọ̀ wọ́n máa yúnra wọ́n máa yún ìdí wọ́n máa yún gbogbo ibi tí ó jẹ́ kó máa yún so ká bá ti lè fún wọn ní oògùn yìí EP7 natural antibiotics òun gbogbo ló ṣiṣẹ́ fún. oògùn tí mo rí mi yóò lè mílíọ̀nù ó pọ̀ mi ju pé dájúdájú sọ pé kò sóògùn wà bí àrùn kan wà tí àti ìrògùn ẹ̀ lọ ẹ jẹ́ àtúbọ̀ mi ìtẹ́rẹ̀ fún wa kò lẹ́tún fún wa mí. òun lè lè sàn oògùn yìí ní sin BP knockout organic flow òun la pé so oògùn yìí bó ṣe wà báwọn ṣiṣẹ́ fún ẹni tí ó bá ní ẹ̀jẹ̀ ríru ẹni tó bá ní IBP ẹni tí BP ẹ bá lọ sókè nígbà BP ẹ ṣe lọ sókè tó bá máa lo oògùn yìí tó bá fi lè lo oògùn yìí tó jáde láti iléeṣẹ́ Renix Reshape gbogbo ìfúnpá tó ga sókè ó máa wálẹ̀ bẹ́ẹ̀ ni. ìkan mo ní tán níjà bí a ń dà sí yìí kí n tó ṣe ìyàbí àbí inú obìnrin ìyá wa kó sáré kó púpọ̀ mi èmi tó ní sẹ́kẹ̀tì ṣe. oògùn yìí bó ṣe wà báyìí wọn là ń pè ní fibroid ease oògùn yìí oògùn obìnrin ni ó ṣiṣẹ́ fún ẹni tí ó bá ní ìjú ẹ̀rọ fún àwọn obìnrin mi wà tẹ́pọ́n máa ikùn wọn máa wú tó máa wò bóyá oyún ló wà ń bẹ̀ tí wọ́n nílẹ̀ pé nǹkan tó wà ń bẹ̀ kì í ṣe oyún so oògùn yìí ó ṣiṣẹ́ fún ìjú obìnrin tó bá ní ìjú nínú ara tó bá ní fibroid bó dẹ̀ ṣe wà báyìí tó má dẹ̀ bẹ̀rẹ̀ sí ní máa lò báyìí ajẹ́bí dán lòun náà. ẹkún tọ́sẹ̀ ìwẹ̀ ni. eléyìí kì í ṣe ọṣẹ fún ìwẹ̀ náà ni bó ṣe wà báyìí kì í ṣe bóyá bíi nọ́mà àwọn ọṣẹ rẹ̀ tí a máa ń lò ó ṣiṣẹ́ fún àwọn ọṣẹ bí ẹni tí ó ní egungun ara àwọn ká aromọléegun àwọn nǹkan báyẹn bí ẹni tó ní kò ní tì mí díẹ̀ tí máa ní ẹ̀yìn ń dùn mí ẹsẹ̀ ń ro mí ti má ti ń tó tẹ̀lé gun tí ò lè gun díẹ̀ tí ò lè gun òkè ó máa ní ara ń dùn òkè so the arthritis relief soap òun là ń pè ó wà in form of kit a ní ní ọṣẹ a ní ní tea a ní ní káfíńtà ní cream kí n tẹ̀ fún gbogbo bí tó bá ń complain pé ó dùn tó bá fi ń wọ báyìí wọn gan ìtura ó máa dé sí ni gbogbo nǹkan tó bá ń ṣe. ilé ìdàbí ìfara ilé ìdàbí pẹ̀fúmù ẹnu tàbí pẹ̀fúmù náà ni àbí kí n sí àwọn eléyìí. ẹ ṣe gan ni sà bó lè ṣe wà báyìí à ń pè ní two-day pack òun là ń pè bóyá bí arẹ ni tó yẹ pé bóyá olóhùn ń tajà kò rówó kó jọ àbí bẹ́ẹ̀ ni two-day bí ẹni tí wọ́n dì tó wá fẹ́ já. ṣé pé ẹni ṣàtúnmọ̀ túnbẹ̀ kábíyèsí ló gbọ́dẹ̀. bẹ́ẹ̀ ni sà bó ṣe wà báyìí bóyá bí ẹni tí wọ́n dì tó wá fẹ́ já rẹ̀ gbà tó fẹ́ já rẹ̀ gbà pé àríwá ọ̀rọ̀ níṣẹ́ mo máa lọ síwájú. èmi ní sàlàyé túnbẹ̀ fún yẹn ní sàlàyé fún mi gbogbo ayé ló máa ṣe ẹgbẹ́ túnbẹ̀ kò sí bí ìṣúra òṣèlè lè tó bẹ́ẹ̀ ajé kan ló ti mọ́lẹ̀ ìkẹyìn ogun lé bàbá àti ogun lé ìyá nìkan ni kí ọ̀sẹ̀ tó túnde ìlú àbí. bẹ́ẹ̀ni ẹni tó bá ti ní túnde yìí lọ́wọ́ gbogbo ẹ̀ ó ti parí gbogbo ẹ̀ ti parí tó bá ṣe ní olómi tó máa fi wẹ̀ òun la ní spray bíi perfume tó máa tẹ̀ sára kan tó jáde kúrò nílé á dẹ̀ ní ọṣẹ náà á ní powder dẹ̀ ní olóyin tẹ́pẹ́ ẹni tó bá láwọn yẹn báyìí gbogbo ibi tó bá dé báyìí bẹ́ẹ̀ ni gbogbo ibi tó bá dé báyìí ọmọ máa ṣùrù bóni ọmọ máa ṣùrù bébè ọmọ máa nífẹ̀ẹ́ sí ni lẹ́yìn tó bá lo nǹkan túnde yìí tó gbogbo spiritual breakthrough gbogbo nǹkan tí tó bá ti dì sí bójógun ìdílé ìyá ni bójógun ìdílé bá bójógun ìdílé ibi tó bójógun ibi tó ti ń ṣiṣẹ́ náà ni gbogbo ẹ̀ máa já pẹ́tẹpẹ́tẹ ni. iléeṣẹ́ Renix wà ní ìlú Ìjẹ̀bú-Òde ìbẹ̀lẹ̀ ti rí tí a ti ń fi ọ̀rọ̀ wá gbogbo àwọn òṣìṣẹ́ wò lẹ́nu wò látàárọ̀ ní iléeṣẹ́ Renix tàwa bí oríṣiríṣi ọ̀gùn ló pọ̀ òun pọ̀ lọ bíbà tábánikà mọ̀ ṣàlàyé ògùn látàrọ̀ sílé òyìṣú àní ń sọ ọ̀rọ̀ yẹn tán torí gbogbo tí wọ́n dùn ní ìsìn mo tún lóògùn kan tí sẹ́bí sí mi ọ̀nà mo tún ní fìlẹ̀ lẹ́yìn ó lóògùn ojú mi fẹ́ẹ́ tójú bá yún lójú ẹ̀ bá ń ṣe pin tó bí ẹ̀rù wa mi mo kò sọ́ọ̀gùn tí ó sì ń bí kò sí ọ̀gùn tí ó sì ń bí wọ́n ní túnde wọ́n ní gbogbo ẹ̀ kò wá sí rúurú tẹ́ ẹ fẹ́ iléeṣẹ́ Renix tó sọ pé ó ń ṣe ọ́ tó dèbí tí èèyàn nílùú wòsàn adúpẹ́ lọ́wọ́ ìmọ̀lẹ́ adúpẹ́ lọ́wọ́ fa adúpẹ́ lọ́wọ́ ẹ̀yìn tàbí wòsàn wà nígbà àwọn kẹsẹ̀ tó lè mú ọ̀gbọ̀n àwọn àbá wa wọ́n tún lè sọ di lílò wọ́n sọ di tablet wọ́n sọ di olómi wọ́n sọ di káfù wọ́n sọ di sọfẹ́ẹ̀tì wọ́n sọ di olómi ẹ ṣé adúpẹ́ iléeṣẹ́ Renix ní iléeṣẹ́ wò ní bàjẹ́ iṣẹ́ wájú wò ní bàjẹ́.